Ẹ ǹlẹ́ gbogbo ọmọ Yorùbá, gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri gbogbo àgbáńlá ayé. Ẹ ǹlẹ́ o, ọ̀dẹ̀ ọ̀dà bí. Baálé eléyìí mo kí yín, ìyálé eléyìí mo kí yín. Àǹtí ìdílé kẹbọ̀dá akọ̀wé, gbogbo yín mo kí wọn lólódì kan. Ọ̀yá, ẹ yé pariwo mọ́. Ẹ̀yin aráàánú ọkọ̀ yìí ẹ ṣẹnu kẹ́mú. Ọkọ ìyàwó tí ń pariwo ẹ ṣẹnu kẹ́mú, ìyàwó ilé ẹ ṣẹnu kẹ́mú. Ọ̀yá ẹ jẹ́ á kọ́ra wa lẹ́kọ̀ọ́, ẹ jẹ́ á kọ́ra wa lọ́gbọ́n, ẹ jẹ́ á kọ́ra wa lẹ́kọ̀ọ́ tá a fi gbáyé. Orúkọ mi ni Lukman ọmọ Àyẹ́dàrè bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Tabarẹ́ ẹnìkan tó pèrè ní bàbá ọgbọ́n, tẹ́ ẹ bá ti gbọ́ Lukman ọmọ Àyẹ́dàrè kì í ṣèmi. Ohun mi ọ̀pápọ̀ mọ́tọmọ ẹlòmíì, èmi rèé o, ọmọ yín náà ni. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan, ẹ jẹ́ àfẹnumẹ́nu ká fètèmétè ká ṣẹnu wa kẹ́mú. Ẹ wo iṣẹ́ yìí, ẹ ti rí. Torí pé àwọn èèyàn lọ challenge mi. Wọ́n ní bàbá ọgbọ́n, mo ní hòó. Wọ́n ní àsìkò dàbí nǹkan, lásìkò dàbí nǹkan. Èyí jẹ́ àwọn iṣẹ́ tó jẹ́ pé kì í jẹ́ kọ́mọ ẹ̀dá ó máa dààmú jìnnà kí nǹkan tó máa jókòó fún ni. Ẹ gbọ́, kì í jẹ́ kí nǹkan máa dààmú fún yàn kí nǹkan tó máa bọ́ sí fún yàn. Ẹ rí i wípé látijọ́ ìjọba wọ́n ṣe omi, wọ́n ní omi táàpù ní gbogbo yín á máa lò. Gba gbogbo èèyàn rí pé ó dàbí pé wàhálà ìjọba pọ̀ lórí ọ̀rọ̀ àgbowó omi wá, ẹ̀wọ̀n ni wọ́n mú mi lọ. Kálukú náà yà ń gbẹ́ bọ́ọ̀hù sínú ilé rẹ̀. Bí ìjọba bọ́ mú mi ẹ̀ lọ, kọ́ máa mú mi ẹ̀ lọ, àwọn náà ti gbẹ́ tọ̀dọ̀ àwọn sọ́dọ̀ àwọn. Bẹ́ẹ̀ náà ni ìrìn àjò ayé. Èèyàn máa sáré kó lè dáa ni. Ìní ogérí òkú, ìsìn ní ọgọ́wọ́ òkú. Má wá wàkúwà, má jáwé ẹ̀jẹ̀, ìwé àánú là á já. Òun Ọlọ́run bá lọ jẹ́ láyé, gbogbo ẹ̀dá kọ́ ní òjò lówó. Ṣùgbọ́n gbìyànjú báwo làṣírí ò sí ní tú. Bóòlù ó sì jọkọ ìyàwó, ìwọ ìyàwó bóòlù ó sì rọ̀rọ̀ sọ nílé yín. Ọ̀gbọ́ lọ dán iṣẹ́ yìí wò. Ẹ lọ wá tàǹgìrì tó kajé. Tàǹgìrì tó kajé, bóòlù á ṣe dá tàǹgìrì tó kajé mọ̀. Ṣẹ́rí funfun ara rẹ̀ yìí yóò pọ̀ gan-an, yóò fín. Torí pé àwọn Yorùbá ta gbọ́dọ̀ máa fi bá wa sọ̀rọ̀ yóò jẹ́ Yorùbá tó fẹ́lẹ́. Yóò jẹ́ funfun ara rẹ̀ yìí yóò pọ̀ gan-an, èyí tó kajé nìyẹn. Tó bá ṣe iṣẹ́ yìí, tàǹgìrì méjì fún ẹyọ kan. Ó mú tàǹgìrì kan, ó ha gbogbo kíní ara rẹ̀ àti funfun àti aláwọ̀ ewé, ó ha gbogbo ẹ̀. Tó bá ti ha gbogbo ara tàǹgìrì, ó kó jọ sẹ́gbẹ̀ẹ́ kan. Èpo jẹ̀bò tó jẹ́ ojúdá gidi original, ó lọ̀ lọ́múlọ́mú, ó kó jọ sí ẹ̀gbẹ́ kan. Ewé ajé, òun là ń pè ní ewé sẹ́sẹ́ ẹ̀fun, àwọn ẹlòmíràn máa pè ní sẹ́fun. Ó lọ̀ kóun náà sẹ́gbẹ́ kan. Owó ìlú ibi tó bá wà, owó ìlú ibi tí ó bá wà, lọ owó yẹn kó kúnná lọ́mú kó sẹ́gbẹ́ kan. Ìwé ọlà,
ọlọ́ lọ́múlọ́mú kò sí ẹ̀gbẹ́ kan ọba tí a kó gbé ẹsẹ̀gbẹ́ kan bí àṣà àwọn èèyàn mi ní Kútọ́nù wọn ní ọwọ́ àmìnàjẹ́ rẹ̀ èèyàn wá dáa pọ̀ ọ dáa pọ̀ rọra fi iyọ̀ fẹ́rẹ́fẹ́ iyọ̀ ọ̀rọ̀ fi sí ìsebẹ̀ ọ̀rọ̀ fi díẹ̀ sí ọ̀rọ̀ fi sí ó bù tẹnu tàǹgìrì ọwọ́ àlọ́ wá ẹ̀dọ̀ màálù gèsì tó bá wù ọ́ kó sínú rẹ̀ tàǹgìrì tó tóbi ni kó lo àwọn nǹkan tó lọ tó wà nílẹ̀ ẹ bù lé lórí ṣùgbọ́n owó tó lọ yìí so o gbọ́dọ̀ rí i pé ó wà ń bẹ̀ o ẹ da gbogbo kinní yìí tẹ́tí lọ yìí ẹ dà sí ìyẹn á bò ìdérí tàǹgìrì yẹn ẹ fi bò ó yẹ gbé kaná yóò jiná bá ti jiná dáadáa tán á sọ èèyàn mi jẹ mo ní kó jẹ ìhun tó bá mọ̀ mú lé lórí bóbìnrin bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ má lò bọ̀dá alágbèrè má lò jẹ tó bá jẹ bẹ́ẹ̀ bí ẹ̀mẹ́ta láàrin oṣù kan má wàrà tọ́lọ́wọ́n ọ̀dà fún ó dúpẹ́ sáyẹ́ǹsì Yorùbá ni ẹ lọ dán o yóò bá yín lára mu kò ní gbòdì ẹ gbìyànjú kẹ́ join private group o fún ìbéèrè lórí ọlọ́kan ọ̀jọ̀kan bóyá àwọn ọ̀sẹ̀ tá a ti filẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ àbómi tá a ti filẹ̀ má béèrè oògùn owó má béèrè àfọ̀ṣẹ má béèrè oògùn àdá má béèrè oògùn ìbọn lọ́wọ́ mi má béèrè rẹ̀ ọ̀gbọ́ tó bá join private group yìí wọ́n fẹ́ máa béèrè nípa àlá rẹ ni mípo amúyọ̀kú wa ò sí mbẹ́ ìwọ lọ́ọ́ ṣe nǹkan rẹ fúnra ẹ̀ á tù fún ọ àwọn ìfigbá kàbọ̀ kan nú bẹ́ẹ̀ bá join ibẹ̀ yín gan rí èmi lolùdarí ibẹ̀ ẹ gbọ́ yọ yẹ wa n ta fẹ́ ọlọ́run ó ṣe èyí tá a fẹ́ ọlọ́run ó lè jìnnà sí wa. 5,000 ló fi wọbẹ̀ ó sì máa san 5,000 lóṣù tágbára rẹ bá gbé ṣùgbọ́n public group ọ̀fẹ́ lòun ọkàn jẹ́ mẹ́mbà lásán bẹ́ẹ̀ ni láìpẹ́ lájìnà á padà sórí Facebook láwọn gúrùpù wa tó ti wà mẹ́ láti bí ọdún 10 sẹ́yìn á tún padà sí máa ṣe live video mẹ́ àwọn ọgbọ́n oríṣiríṣi tá a máa kọ́ àwọn èèyàn látijọ́ a máa ń sọ̀rọ̀ nípa ìràwọ̀ nǹkan kan oríṣiríṣi ẹ bá a pàdé mẹ́ ẹ fẹ́ bèrè nípa ìrìn àjò ayé ni ìtọ́jú nílànà ìwé àtegbò léyìí tó péye ẹ kà sí Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ọmọ bí ìlú Ìṣẹ́yìn ni mí ìlú Ìkòròdú ni mò ń gbé lẹ́kọ̀ọ́ níbo lọ́dọ̀ mi lẹ́kọ̀ọ́ wọ́n ṣàtúwọ́ mọ́tò dé Ìkòròdú kò ní wọ́n lọ báyìí kù wọ́n sọ pé wọ́n bọ́lẹ̀ ní Emily bus stop Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà Ìkòròdú bus stop ẹ̀wọ̀n mọ́tò báyìíkù ẹlẹ́yìn lọ sí báyìíkù ẹ bọ́lẹ̀ mi ní Emily bus stop Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà ẹ gbọ́ fúláàtì mi lọ́kọjú dẹnu géètì kò nídìí kọ́ dára ẹ láàmú kò sì jẹnu tó o bá pe nọ́mbà tí mo fẹ́ filẹ̀ tí o bá ti lọ ìwọ bá mi sọ̀rọ̀ lérí whatsapp má béèrè ìbéèrè tí ò ní túmọ̀ iṣẹ́ kan tẹ filẹ̀ bó o ní ká ṣe pin bó ìní dán lóhùn mo ti sọ ìlànà tó wà fún bí mo ṣe ń dáyà lóhùn fún ọ bí ẹ lọ join private group ọ̀yá nọ́mbà méjèèjì
hotline ẹ̀mọ́dọ̀ +23480 3298 3298 +23480 3298 3298 ìkànnù +23481 33 155 111 +23481 33 155 111 nọ́mbà méjèèjì yẹn hotline ìfọ̀n nọ́mbà abẹ̀nà méjì +229 54 65 1928 +229 54 65 1928 gbàkásí +229 54 65 1929 +229 54 65 1929. ń bọ̀ lọ́dọ̀ mi ní Kútọ́nù dégà kan ni bàbá ti débi tó dé tí ń ta mọ́tò ibi títí ń ṣèwé mọ́tò kò bí títí ń ta mọ́tò ni pàfẹ́ tó jáde wá látara ibi títí ń ta mọ́tò yìí ẹgbẹ́ ẹsẹ̀ bàtà bíi méje vọ́n tó jáde wá ní premier vọ́n à droite ọ̀nà tó jáde lápá ọ̀tún ìyànà àkọ́kọ́ lápá ọ̀tún ẹ yà síbẹ̀ bẹ́ẹ̀ ti yà síbẹ̀ ẹ máa rí ìtáàsì gbangba kan ọ́fṣẹ̀ ni wọ́n pè ní ìtáàsì bẹ́ẹ̀ ti ń súnmọ́ ìtáàsì náà lọ ẹ rí i pé vọ́n kan tó jáde wá ní àgọ́sì ìyànà kan yà sí apá òsì ẹ rọra tọ̀ sísàlẹ̀ kẹ́rẹ́ ẹ rí mọ́tò kan níbi ẹnu géètì kan mọ́tò pípa náà ẹ rí géètì tó jáde lára mọ́tò náà ẹ wọ̀ bẹ́ẹ̀ ẹ bá ti wọ̀ bẹ́ẹ̀ fúláàtì mi lọ́wọ́ àṣálẹ̀ èmi èṣègùn o ọmọ Nàìjíríà ni mí o èmi a máa sín wọn lédè jẹ ni o gbọ́ ọgbọ̀ tí ń sọ pé ibẹ̀ náà wọ́n má lè rò pé bọ́yọ́ mọ́ ẹ mọ̀ pé wọ́n ní bí bá pẹ́ lára ọṣẹ ìdọ̀ṣẹ́ ni àwọn ará Kútọ́nù no ará kọ́ àwọn ọmọ Kútọ́nù èèyàn ni wọ́n èèyàn ni wọ́n ṣe èèyàn búburú ayé bẹ̀rẹ̀ náà o ṣùgbọ́n èèyàn dáadáa ọ̀pọ̀ jù bínú wọn ṣe rí ni wọ́n ṣe báyìí sí wọn kì í paramọ́ fún yàn ẹni tó bá jó níwà abú yóò fìwà abú rẹ̀ hàn pé èèyàn bú lòun ẹni tó bá ìjó níwà rẹ̀ yóò jọ mọ̀ pé èèyàn rẹ̀ ni mí o èmi rèé o ṣùgbọ́n èèyàn rẹ̀ inú wọn ọ̀pọ̀ ju èèyàn tí ọ̀dà lọ bẹ́ẹ̀ ni lẹ́yìn bí ọdún 3 àbọ̀ sẹ́yìn tí mo ti ń lo Kútọ́nù èèyàn rẹ̀ ọ̀pọ̀ ju èèyàn bú lọ mo ṣe jẹ́ nù ẹ rí ní Abidjan ẹ wò ó ẹ sá máa ṣàdúrà fún àwọn ará Ìdìbò pé yóò yẹ wọn gbogbo àwọn èèyàn mi ní Abidjan èèyàn dáadáa ni wọn bẹ́ẹ̀ náà ní Burkina Faso àwọn Saki èèyàn ni wọn o yóò yẹ gbogbo ẹ̀yin èèyàn mi káàkiri àgbáńlá ayé gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa pè mí pé bàbá ọgbọ́n ọmọ ọdọ̀ àgbà tẹ́ ẹ máa bùn mí ní nǹkan pé èyí owó dátà ẹlòmíì bùn ẹ má jẹ́ n sọ síta kẹ́ ẹ má ní mo exaggerate gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń náwó dáadáa sí mi ìná ò ní tán lọ́wọ́ yín omi òkun kì í gbẹ àpò yín ò ní gbẹ omi ọ̀sà kì í gbẹ ìdílé yín ò ní gbẹ fowó ọ̀dẹ̀dẹ̀ yín ò ní gbẹ fọ́là yóò máa dára fún gbogbo yín gbogbo ẹ̀yin náà tẹ́ fẹ́ ṣe ẹ wò mí wò wọ́n ní kì í tán lé oṣù ká má lè fi pọmọ lára ara ò ní ní yín o ara nínú gúgúrú ní fìtà ara ò ní ní yín o ara kì í ní ọ̀gẹ̀dẹ̀ gbogbo ìgbà lára dẹ ọ̀gẹ̀dẹ̀ tómitómi ara ò ní ní gbogbo wa o ara ó dẹ̀ wá fowó yóò dẹ̀ wá fọmọ ń ta mí ń ro mí gbogbo ibi tí ń ta wá nínú ara nínú ọkàn Ọlọ́run ọba wọ́lọ́mọ bá a bomi ìtùnú sí tó èmi á máa fò yìí sí lọ tó o tún dìgbà kan náà Lópin ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọdọ̀ àgbà kàn sí mi lórí ìrìn àjò rẹ àwa kọ́ Ọlọ́run ni o onígbìyànjú ni wá Ọlọ́run lọ́ba aláṣẹ pé Ọlọ́run ó dáwọ́ léwọ̀n náà yóò sì mí sí ọ Ọlọ́run ó kàn sí ọ onítọ̀hún gbọ́ mi yìí ìrìn ayọ̀ wọ̀ rí o ò nígbàgbọ́ sàmí sọ pé bẹ́ẹ̀ ni ó rí Lópin ọmọ Àyádáre bàbá ọgbọ́n ó ní òjò kì í rọ̀ kó tà sí ilẹ̀ tó bá ti jẹ́ pé òjò tó bá rọ̀ látòkè kì í tà sí ilẹ̀ gbà pé olóore rẹ̀ wà orí bẹ́ẹ̀ ló máa rí ìwọ náà máa ṣèkà má bínú ọmọlàkejì má wádìí ọmọlàkejì rẹ tó o bá ti ṣe gbogbo eléyìí ire rẹ̀ ó tẹ̀ ọ́ lọ́wọ́ ire
ire kàbìtì 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 nílé gbogbo wa o.